a gbọ́ tuntun lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí o. Ẹ gbọ́ tuntun tí bàbá Taju Tijesu sọ nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó ti dá wàhálà lẹ̀ láàrin àwọn aláṣọ funfun kérúbù séráfò. Ẹ wá wo àáfàá kan tó ń gbé àpótí ẹ̀rí nílùú Ṣakí. Kí lorúkọ tó ń pa àpótí ẹ̀rí yìí? Nǹkan ń ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ alààyè. A ò mà gbọ́rú eléyìí rí o. Àáfàá tó jẹ́ mùsùlùmí tó gbé àpótí ẹ̀rí tí wọ́n jó tí wọ́n ń yọ̀, wọ́n pè lẹ́rìí àdìgún ẹ̀rí kinní kan. Ẹ wò, nígbà tí ẹ bá wo fọ́nrán yìí, ẹ rí àwọn oríṣiríṣi orúkọ tó ń fún àpótí ẹ̀rí tiwọn. Lóòótọ́ àwọn aláṣọ funfun la mọ̀ pé wọ́n máa ń gbé àpótí ẹ̀rí, àmọ́ èyí tó ti wá di pé àáfàá kan tó ti wá ń gbé àpótí ẹ̀rí yìí, ó kúkú sọ̀rọ̀ nù fọ́nrán tẹ́ ẹ máa wò yìí. Nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí lọ́wọ́ àáfàá yìí ní àwọn ò dé ṣọ́ọ̀ṣì rí o, ṣùgbọ́n wọ́n gbé àpótí ẹ̀rí. Báwo ló ṣe jẹ́? Lórí ọ̀rọ̀ àwọn aláṣọ funfun, ọ̀rọ̀ mà kan Agbala Gariel o. Nínú fọ́nrán yìí náà lẹ ti máa rí tí àwọn èèyàn ń gorí òkè, àwọn ẹlẹ́mìí kérúbù tí wọ́n ń gorí òkè lọ́dọ̀ Agbala Gariel, tó wá di ìbéèrè pé ṣé Pentecostal ni Agbala Gariel ni àbí CAC, nítorí ó máa ń gbàdúrà bí àwọn CAC, àbí kérúbù ni àbí sẹ̀lẹ̀ ni. Èwo gangan nínú àwọn denomination yìí ló jẹ́? Ṣé kérúbù ni àbí CAC àbí sẹ̀lẹ̀ àbí Pentecostal? Báwo ló ṣe jẹ́ gangan? Ẹ wo, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó lórí ọ̀rọ̀ àwọn aláṣọ funfun àti àpótí ẹ̀rí tó ti ń jà rànyìnrànyìn pẹ̀lú ọ̀rọ̀ Oriyomi Hamzat bó ṣe dá sọ́rọ̀ náà. Kí ni bàbá Taju Tijesu sọ nípa Agbala Gariel? Pé kọ́rọ̀ àwọn ẹlẹ́mìí, ipe kọ́rọ̀ àwọn ẹlẹ́mìí tó ń gorí òkè lọ́dọ̀ ẹ̀ yìí kó má lọ dàbí ọ̀rọ̀ Muyideen Ìjọ́sí o, kó má lọ dàbí ọ̀rọ̀ Muyideen onítájà o. Ẹ ṣáà mọ̀ bí tí ọ̀rọ̀ yẹn pàpà yọrí sí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Taju Tijesu. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ohun tí àáfàá Ṣakí tó ń gbé àpótí ẹ̀rí sọ o nípa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé àpótí ẹ̀rí, àwọn nǹkan tí wọ́n ń pa àpótí ẹ̀rí, àwọn oríṣiríṣi nǹkan tó mú àpótí ẹ̀rí dọ́dọ̀ àáfàá tó jẹ́ mùsùlùmí. Ẹ já wo fọ́nrán yìí àti ohun tí bàbá Taju Tijesu sọ nípa àpótí ẹ̀rí tí wọ́n ń gbé lọ́dọ̀ àáfàá tó wà nílùú Ṣakí yìí. Ọ̀rọ̀ ba Oriyomi Hamzat o lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí. Gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú fọ́nrán yìí. Ẹ kọ́kọ́ gbọ́ àáfàá Ṣakí tó ń gbé àpótí ẹ̀rí, kí ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá Taju Tijesu sọ nípa ẹ̀. Rírí èmi tí mo jókòó yìí, mi ò lọ ṣọ́ọ̀ṣì rí, mi sì lọ wájú wòlíì kan lọ ṣe nǹkan kan. Mo wà pẹ̀lú Ọlọ́run mi ni. À ń ṣàdúà pẹ̀lú àwọn ọmọ ìyàwó mi, àwọn ọmọ kéwù mi àtàwọn mọ̀lẹ́bí tí ń gbé pẹ̀lú mi là ń ṣàdúà. A níran kan lọ sírù yìí, àwa ń gbàdúà. Nígbà tó di aago 3 ọ̀sán ní on the 15th August 2022, níjọ́ náà lọ́hùn ní aago 3 ọ̀sán, agbègbè tá a wà yìí ojú ọjọ́ yí padà. Ó yọ kọ́lọ̀ yẹ́lò, ó tún ṣe díẹ̀ ó tún yí sí kọ́lọ̀ míì. Àwọn òpin Ọlọ́run kí ní ń ṣẹlẹ̀? Àwọn iwájú Ọlọ́run a rí pé bí agbègbè ọjọ́ ṣe rí náà lórí, àmọ́ àárín tá a wà yìí ó yípo sí kọ́lọ̀ míì, tó já sí pé agbègbè tá a wà yìí rainbow kọ́lọ̀ ló ń change sí. A wà lórí àdúrà náà, a kí mọ́gárì tán, a sọ̀kalẹ̀ mọ́gárì, a ṣe wàsífà, a sọ̀kalẹ̀, a lọ jẹun, a padà sórí àyè ibi tá a máa ń ṣe prayer. A tún bẹ̀rẹ̀ àdúrà padà ní aago 12 alẹ́. Nígbà tó di 12:45, a wà lórí àdúrà. Atẹ́gùn yìí dé tó pọ̀ gan, tó mílẹ̀, tí gbogbo àwọn igi tí wọ́n mì gidigidi lórí àpáta tá a wà náà nìyí, tá à ń gbàdúrà pẹ̀lú àwọn tí mo wíhùn, àwọn ọmọ mi, àwọn ìyàwó mi àtàwọn mọ̀lẹ́bí mi tí ń bẹ pẹ̀lú mi, láwọn àbúrò àbí àwọn tó ń kọ́ṣẹ́ tó ń gbé lọ́dọ̀ mi tó bá ti lọ tó máa ń dé. Tó là ń ṣe prayer wa lọ jẹ́jẹ́. Nígbà tí ó tó bí 12:45 ní dèdè ibi tá a kọ́lé sí lẹ́yìn mi yìí, a rí ẹ̀dá kan bẹ̀, ó dúró pẹ̀lú ìmọ́lẹ̀, aṣọ tó wọ̀ white tí gbogbo aṣọ òun kọ fún mẹ́nẹ̀mẹ́nẹ́ bíi glass. Nígbà tí aláǹfààní pé ta ló wà ń bẹ̀, lágbájá tá a jọ dúró bí, ta ni ò sí ń bí,
wọ́n lágbájá wà tàmẹ̀dù ta ni ò sí bí táwa lẹni tó dúró bẹ̀rù ẹ̀yà ìjà láǹfààní àti lọ wò ó. Mo mú tọ́ọ̀chì lọ́wọ́ ńjọ́ náà mo taná sí kinní ọ̀hún tọ́ọ̀chì yẹn jó ní tilẹ̀ tọ́lọ́hún. Àwa sọ̀kalẹ̀ ní alẹ́ 12:45 òru. Àwa sọ̀kalẹ̀ látòrí òkè yìí a sọ̀kalẹ̀. Igbó díẹ̀ sí níbí, igbó díẹ̀ ní gbogbo bíi tá à ń lò yìí nìkan ló mọ́. Níbi tá a kọ́lé sí yìí igbó ni. Tó àwa sọ̀kalẹ̀ gbàtà dédé ibi òkúta tó wà níwájú yìí. Tó a rí pé nǹkan yìí kọjá bí a ṣe rò, ìbẹ̀rù bójó mú kálukú. A máa ní ìfi ọkàn pé tó Ọlọ́run ó kúkú yí ọ tó a gbọ́dọ̀ mọ ẹni tó wá dúró yìí. A ti ń ṣe prayer bí ọjọ́ ti pẹ́, ó ṣe wá jẹ́ pé lónìí lẹ́nìkan wá dúró ọ wá ṣe nǹkan kan ní àbíbọ̀ o. Nígbà tá a súnmọ́ débi òkúta ọ̀hún a rí pé ẹni yẹn tú ìbòrí tó fi borí ó tú lẹ̀ báyìí, ó ṣe náfìlà méjì. Níbi tó ti ń ṣe náfìlà yẹn àkọ́kọ́ àdúrà ń wò, ó tún ṣe náfìlà ẹlẹ́ẹ̀kejì ó jókòó àtáyá ni a wá súnmọ́ bẹ̀ tán àwa náà wá jókòó àtáyá ọ̀hún. Ẹja máa ń pe Allah tá à ń pè lọ, àwa ń pe Allah 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 tá à ń pè yẹn lòun náà ń bá wa wí, kódà ó tún ka aláàjú tiwa lọ. Allah ti ẹni yẹn ọ̀ka alára ju tiwa lọ. Nígbà tá a wá kúnlẹ̀ níwájú ẹ̀ tóun náà ṣe tí ń pe Allah yẹn akẹ́rìtọ́ tọwọ́ bọ abẹ́yá òsì àwọ̀ ọ̀tún rẹ̀ ó sì yọ kùránì jáde ó sì gbé kùránì náà lé mi lọ́wọ́. Láàrin ìṣẹ́jú péréte àrí ẹ̀dá náà mọ́. Ohun tó fa ohun tí wọ́n ń pè ní ẹ̀rí tí gbogbo ìlú ń pariwo lé lórí nù. tó wọ́n gbọ́dọ̀ pariwo kò sírú ẹ̀ láàrin mùsùlùmí. Lẹ́yìn kò sírú ẹ̀ láàrin mùsùlùmí wa ara yìí mi ò lọ ṣọ́ọ̀ṣì mo ti sọ ṣáájú, mi ò sì tójú bọ̀bọ̀ kú bọ̀, mi ò sì wáwakúwa kan lẹ́yìn pé èmi ṣáà ń gbàdúrà pé Ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n ń bá mi gbàdúrà wọn ṣàánú wọn torí pé àwa yìí fòrú. Àwọn èèyàn kan à lè ṣí nítorí pé ohun tó ń pè ní ẹ̀rí àṣírí ẹ̀. Ó lágbára o, ẹ̀rí kan tún lè léyìí o. Náà àti Yàyà Gàmbàrí àti Alhaji Hamzat Oriyomi a rí pé ẹ̀rí wà lóríṣiríṣi káàkiri, ṣùgbọ́n kí ni wọ́n fi ń ṣe? Níbo lẹ̀rí ti wá gan? Kí ni problem wa pẹ̀lú ẹ̀rí? Ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀ fún wa bóyá yóò lè yé wa díẹ̀. Ṣé rí Nàìjíríà tá a wà yìí a ní freedom of a religion. Ìyẹn ni mò ń sọ fún ìyá èso ẹ̀mí Olúwakẹ́mi tó ní àwọn àti Hamzat àwọn ọmọ lọ sí ẹ̀rí wò káàkiri. Tó bẹ́ẹ̀ ẹ rí i pé Hamzat Oriyomi gan ńlá. God bless you, knowledge is power. Hamzat Oriyomi ńlá tí omi bá tún ṣẹlẹ̀ tí òun gbọ́ pé àpótí kan ṣe nǹkan kan tàbí mùsùlùmí kan ṣe nǹkan kan tó bá sá ti mẹ́mi lọ tàbó pààyàn lára, iṣẹ́ tiẹ̀ as a presenter àbí àwọn tó ń gbà yàn là tó ń gbà yàn lọ́wọ́ alágbára òkùnkùn tiẹ̀ ní láti débẹ̀. Ibi tó ń gbà jẹ̀bi Alhaji Oriyomi jẹ́ nìkan tó yẹ pé kò sí ní tẹ́ lè sọ right tiẹ̀ ló máa claim. Pé n tó ṣe ò dáṣẹ́ àló ti wádìí ó ti rí pé ẹ̀rí kọ́ ló pa ọmọ yẹn simple. Ó dẹ̀ ti confirm pé poverty ló pa á. Àtúní máa tẹnu mọ́ pé ẹ ò tí ì sú ọ̀bọ̀yẹ̀rì lọ́pàá àbò nǹkan. But ẹ bá correct Alhaji Oriyomi dọ̀la yóò sì máa jẹ́ oyé yín pé yes n tó ń ṣe right. Now mi mọ́rọ̀ tiẹ̀ wá lénìí àtọ́làtọ̀, ṣùgbọ́n mo fẹ́ dá yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ á mọ̀ bó ṣe ń lọ nínú ayé yìí.
èèyàn lè gbóòsà ó lè gbéégún àti rẹ̀ tó ń gbéégún wọnú ṣọ́ọ̀ṣì àti rẹ̀ tó na ẹgbà tó na àwọn èèyàn wọ́n dá wọn dùbúlẹ̀ wọ́n sì ń nà wọ́n lẹ́gbà nínú ṣọ́ọ̀ṣì. nínú fọ́nrán tẹ́tún máa wá wòye lẹ ti máa gbọ́ ìkìlọ̀ tí bàbá takú ti Jésù fi ránṣẹ́ sí Àgbàlá Gariel lórí bó ṣe ń gba àwọn ẹlẹ́mìí kérúbù aláṣọ funfun láàyè pé kó ṣọ́ra o kó ṣọ́ra gidi gan kó má bàa bọ́ sínú wàhálà bọ́rọ̀ Muyideen ṣe kó sí wàhálà tó ṣe kó síta. ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ nínú fọ́nrán yìí. kìnìún ajégunjẹran ọmọ jẹ wọn kan gbẹ̀mí ẹ̀ kìnìún yẹn tó dúró tì síbẹ̀ ẹjọ́ ẹjẹ́ àkèsára fún ọ̀rọ̀ ẹ̀mí ìyẹn mo ṣe ní kẹ́ bá mi pe Àgbàlá Gariel ẹ bá mi táàgì ẹ̀ ẹjẹ́ ọkàn lára mo rí kó ti ń gbẹ ẹlẹ́mìí kérúbù àṣírafù láàyè wọ́n ti ń lọ́nú ẹ̀mí lọ́dọ̀ rẹ̀ kó fi ìṣubú tó ní lọ́dọ̀ Muyideen ìtajà Muyideen àwọn àfáà kó fi kọ́gbọ́n o ìgbésẹ̀ míì tó ń gbé ìmọ̀ alágbára díẹ̀ ẹ bá mi kìlọ̀ fún o mi ní ọmọ gbẹlẹ́mìí láàyè o ṣùgbọ́n gbogbo ìṣubú ìdààmú òórùn ìdọ̀tí ní kérúbù àṣírafù lónìí ẹ̀mí ni sà. wọ́n á tún máa sọ fún yín pé wọ́n lẹ́mìí bí ẹ àwọn church yẹn wọ́n gbẹlẹ́mìí láàyè wọ́n lẹ́mìí irọ́ ni wọ́n ń pa o èké ni wọ́n ń ṣe o mi ní ọ̀sẹ̀ mi mímọ́ o but àdàlù ẹ̀mí òfò ẹ̀mí òṣì ti pọ̀ jù nínú ayé òde òní ẹ jẹ́ àtẹ̀síwájú kí ni Jésù promise àwa kí ló promise wa in the book of John 14:16 and 17. èmi ó sì béèrè lọ́wọ́ bàbá. òun ó sì fún yín ní olùtùnú mìíràn. yóò fún yín ní olùtùnú mìíràn. yóò lè máa bá yín gbé títí láé. kó lè máa bá yín gbé títí láé. àní ẹ̀mí òtítọ́ ni. ètí Jésù promise wa nìyẹn ó yàtọ̀ sọ́dínárì ẹ̀mí òtítọ́ tó confirm ni Jésù ló máa rán sí wa. ẹ̀mí òtítọ́ yẹn kì í wá ṣègbà tẹ́mi bá ń lóyàn téèyàn ń fèdè fọ̀ òun kọ́ ni ẹ̀mí òtítọ́ o ẹ lọ béèrè ẹ gbé sínú làákẹ́ ẹ gbé sínú ọpọlọ dáadáa o gbogbo ẹ̀mí tó ń lò wọ́n yẹn lóríṣiríṣiríṣiríṣi mi ò ní ọ̀sẹ̀ mi ọlọ́mọbẹ o but ẹ̀mí Ṣàngó ẹ̀mí Ọya ẹ̀mí Ọ̀ṣun ẹ̀mí Ògún gbogbo ẹ̀mí ìmọ̀lẹ̀ ló kúnnu òòṣà àdílé ẹlòmíì olóńtì káàkiri jìgán bẹ́ẹ̀ ni o irọ́ ti tà ju òótọ́ lọ báyìí àwọn onírọ́ yẹn tán fírèmù rọ́ àwọn ni wọ́n ń jẹun níta but a ò gbọ́dọ̀ jọyìn wọn ò ní ìdí ẹ̀ àfarawé ìjọ lágbẹ́jà sí lòkè nítorí pé ó gbẹ̀rí ìsàjọ̀dún ẹ̀dùn èmi náà gbọ́dọ̀ lọ gbẹ̀rí àwọn lọ́bọ̀ bàbá yẹn bàbá olórí wòlíì bàbá Akínlábí ní Tápà wọ́n mọ̀ gbóhùn mi báyìí wọ́n lóbìnrin yẹn wá bá wọn bàbá ẹ̀ kan àpótí ẹ̀rí fáwọn ẹ fún àlẹ́rìí iyekíye tó bá máa ná wọn mọ̀dúnláìkì bàbá yẹn bàbá ní láyé Ọlọ́run níjó ń bá wọn lọ́wọ́ sí tí ò dá òun ń bá wọn kan àpótí ẹ̀rí kó ṣègbé fún ọ àtiwọ́ àtowó ẹ̀ ẹlòmíín tí sì ń wá kára tó ń wá kiri gangan nìyẹn àmọ́ àwọn èèyàn tí wọ́n ń kan àpótí fún wọn lóríṣiríṣi tí wọ́n ń gbé káàkiri Ọlọ́run á bí yín bọ́lọ̀ bá máa mú yín kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kan látọwọ́ àpótí ẹ̀rí yín ni kò ní jẹ́ Hamzat nìkan ẹni tí ò Hamzat gan gbogbo wọn lè máa gbàlejò wọn nídìí àpótí yín tẹ̀ ń gbé káàkiri. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa pẹ̀lú gbogbo èyí tó ń ṣẹlẹ̀ èyí tẹ̀ ń gbọ́ nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí ọ̀rọ̀ àwọn kérúbù séráfù àwọn aláṣọ funfun ẹ má gbàgbé o wípé kì í ṣe gbogbo aláṣọ funfun náà ni ò dáa kì í ṣe gbogbo wọn náà ló dọ̀tí àbí ló lẹ́mìí irọ́ àwọn olóòótọ́ ń bẹ láàrin àwọn aláṣọ funfun o bẹ́ẹ̀ ni tó sì jẹ́ pé Ọlọ́run ń lò wọ́n fún ìgbàlá ọ̀pọ̀lọpọ̀ èèyàn àmọ́ àwọn èèyàn tó jẹ́ onírọ́ tó jẹ́ oníwà ibi oníṣẹ́ ibi náà ló pọ̀ tí wọ́n ti wọ àárín àwọn aláṣọ funfun bó sì ṣe wà láàrin àwọn aláṣọ funfun bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn ìjọ tó kù bó ṣe wà ní Pentecostal náà ló wà ní gbogbo ìjọ bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn ẹ̀sìn tó kù kò sí ẹ̀sìn kan tàbí ẹ̀ka ẹ̀sìn kan tí ó mọ́ tán pátápátá kí lè ròyìn lórí gbogbo èyí tá a mú wá fún yín lónìí ẹ drop comment here remember to like share and follow us thanks for watching.